òun ni wọ́n pè láti wá kí wa káàbọ̀ síbí yìí. Òun ni yóò wá bá wa sọ̀rọ̀ nípa tá a ṣe bí lónìí. Fún ìdí èyí, ẹ jọ̀ọ́ ẹ bá mi kí Adéjọkẹ́ Sówóyè ẹwà èdè. Ẹ jẹ́ kí àtẹ́wọ́ yẹn kó máa ró. Gbogbo alábìrẹ jẹ́ àdìdí ọmọdé yìí ó tó bẹ̀rẹ̀ alábìrẹ ní orí òkúkọ tó bá ní ṣe alábìrẹ bí ẹ bá wọ́n látẹ́wọ́ o. Ẹ má ìwọnú ẹ̀mí, ẹ jókòó. Lẹ́ẹ̀kan sí owó ẹ̀gbẹ́ mi, mo rí àdìrẹ tó ń jẹ́ ìwà àdìrẹ tí òrèlélẹ́wà ẹ̀gbẹ́ mi ìwọ̀ ní bábá tó bá fún láti wọlé ẹ̀kọ́ sí. Ó bá yẹ kó lè gbà nínú àwọn tí ó dé o kábíyèsí ẹ̀kọ́ mi náà àfàìtẹ́ gbọ́dọ̀ tètè mú báyìí. Permit me at this point to welcome the Honorable Commissioner for Special Duties, Honorable Olúfúnmiláyọ̀ Àfọ̀npẹ́. Please give a round of applause for her. Please be most welcome and very much. Ẹ jókòó, ẹ̀yẹ má tó síta, ẹ jókòó. Ẹ jókòó. Ẹ jẹ́ kí wọ́n lọ jẹ́jẹ́ o, ẹ̀yẹ o. Okay, can you consider? No, man, no. Give the comments here.
Thank you so much. And the foremost sports promoter in Nigeria. And here comes the first lady of the state. Please, shall we rise to welcome her? Shall we rise to welcome her? And that's the first lady welcome. Wife of Governor of the state arrived at Abeokuta Cultural Center. The first lady of the state, we are here for the Cultural Center. Where Kibidi Amukulo to your doorstep. Today is 17 December 2023. Torí àwọn náà sọ pé ẹ má gbé fóònù mọ́. Ẹ má gbé fóònù mọ́. Ìlú tó yẹ bá wà ọkùnrin ẹ má gbé fóònù mọ́. Ẹ wọ́n ní jẹ́ mi lọ́dẹ. Ẹ ti yá abínú nìyẹn. Ẹ ti yá abínú nìyẹn. Kódà kò sóbìnrin. Kò sóbìnrin. Obìnrin wáyọ̀. Ẹ wọ́n náà yí láti wọ́n. Permit me to welcome Her Excellency Mrs. Bamidele Abiodun to this gathering. Thank you, ma'am, for bringing color, for bringing your usual grace to this gathering. Thank you. Thank you. Thank you. And of course, thank you for taking care of our government. We appreciate it. As citizens, we appreciate it. Of course, you met our royal fathers. They are your fathers, and you always acknowledge them. So we say thank you for that. We thank all our eminent citizens present here. Kí a lè lọ ní pápápá, ohun tí a wà lórí rẹ̀ kí fọ́sìmì tó dé, ó ti ẹ̀dá ní tẹ́lẹ̀ yìí tẹ́lẹ̀ bá wà yìí. Ẹ̀wọ̀n ní ọ̀rọ̀ Adéjọkẹ́ Ṣókóyè ẹ̀wọ̀n ìdè. Ìdí ẹ̀ tí a
a ṣe péjọ bíi ẹnu rẹ̀ láti bọ̀ ẹ bá mi wo láti ọwọ́ ẹ̀jọ̀. Kábíyèsí, kábíyèsí, kábíyèsí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó fún wa láǹfààní láti rí ọjọ́ òní, tó fún wa ní oore ọ̀fẹ́ láti tún rí eléyìí ṣe. Lágbára Ọlọ́run Elédùmarè, ọdọọdún ni sápó ń rúwé, ọdọọdún ni Yorùbá wà, ọdọọdún làwọn obìnrin rí àti ọdọọdún láàmà wà. Lẹ́yìn tí mo kí Elédùmarè tán, mo ti ara àwọn bàbá mi tún kí adániwáyé. Kábíyèsí, kábíyèsí, kábíyèsí. Ọba Michael Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀. Mo kí kábíyèsí olówó tìlú ọba Pọfẹsọ Mátìlélọ́lá. Àrẹ̀mú ọlá akẹ́wàjú mọ̀tò méjì. Àjọgbẹ̀rú màjọgbẹ̀kọ. Ẹrú lé sí ní ẹ̀kọ́ kìí sí èyí. Léde ilé ìyá rẹ̀. Àṣebọ́dúndọ́kọ. Abìnrin àgbèrè lẹ́sẹ̀. Ìyá ìdọ́kọ rí ìṣe ẹ̀. Àrẹ̀mú kéré kúti alákàṣẹ̀ kí. Àbàdà ní ìdùnkú ọmọ òkúkẹ́lù. Kábíyèsí ọmọ bólé pé kókó pé bólé pẹja kó pẹja. Bólé pàrọ̀gbà kó pàrọ̀gbà. Ọ̀wọ́n rí ọlọ́run ní ìfọ̀dùnkà. Àrẹ̀mú wọn níta àbùkù ọlọ́jà kò ní. Àfẹ̀rù wẹ́rẹ́wẹ́rẹ́ lọ́wọ́. Níta òbímọ púpọ̀ kó gbọ́gbọ́jọ. Ẹrú yíká ọmọ rẹ̀ nìkan. Ìpè, òǹdó, sí alákọ̀ wọ́rọ̀, mámú tiwa ní. Kábíyèsí ẹni parí tí ẹ̀mí kìí. Àfọwọ́kọ yóò tẹ̀ sí lẹ́nu. Obìnrin fara tẹ̀wọ̀n. Àrẹ̀mú ọmọ kan sí ní èèyàn dákun máyọ̀ ohun tó ń ṣe ìlú. Kábíyèsí ọmọ àjẹ ilé tí kìí jẹ́ kí òbí orí rẹ̀ padà. Ẹ bá ṣe kábíyèsí tó wọlé. Kábíyèsí mo tara yín kí gbogbo olóyè ẹ̀dá tó wà níbẹ̀. Bàbá mi olóhùn ọmọ òtò òkòrò nílé òun. Kábíyèsí ará òun kì í rọrùn àbí ìrẹ́lẹ̀ kúrò rẹ̀. Wọ́n bẹ lọ́sọ̀kọ̀ ìjà sílé òun. Bẹ́ẹ̀ lọ́sọ̀kọ̀ ìjà sílé òun bí ò wá gbogbo ẹrú. Á sì lè dìgbà wọn nítorí bí ayé ní ọ̀gá bàbá tó bí ilé lọ. Kábíyèsí ọmọ náà ṣàlè jẹ̀jẹ̀ bí ẹni tí òun lò. Ó dábòó ní kẹ́kẹ́ ni wọ́n ká wọlé bàbá tó bí ilé lọ. Kábíyèsí àti agbẹ́rẹ́ ìgbà sí fẹ́lẹ́sì. Mo dára yín kí gbogbo kábíyèsí tó wà níta. Ìkẹrẹ àpò olórí àṣìṣe ẹ̀dá. Ẹ̀ṣọ́ bá dòkò pẹ́. Ìlú Ẹ̀gbá ò ní ìbàjẹ́. Ẹ̀gbá ń dọ̀ tó wáyé Adédọ̀tun. Kábíyèsí ẹni máa balẹ̀ jẹ́ òní mọ̀ níbẹ̀. Wọ́n bá ti ṣe ìṣèlú abáláwọ̀ ní wọ́n á sọ fún olórí ìlú. Ẹ̀gbá túbọ̀ wà lórí. Mo kí ìyá wa tí wọ́n jẹ́ obìnrin àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ògùn. Mo kí gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn láti ìpínlẹ̀ Ògùn. Kábíyèsí olùdó ẹ̀gbọ́n mi ẹ̀yìn lẹ́yìn kí n lè ṣòwò ẹni kò ní sí. Mo tara yín. Mo kí àwọn ẹ̀gbọ́n mi tí wọ́n wà ní. Mo máa padà wá kí ẹ lẹ́ẹ̀kan. Kábíyèsí orí òkè odò. Mo kí ẹ̀yin náà ẹ̀gbọ́n. Kábíyèsí orí òṣì. Mo kí tí bá ní kí n máa fi gbogbo wá kàn àgbókò àwọn ọmọ rẹ̀. Wípé àwọn pa ọ̀rọ̀ àyẹ̀ ṣayé. Ẹ̀rú bá oṣù Ẹ̀gbá. Bàbá mi olóyè ọlọ́run ló sà. Ṣùgbọ́n torí pé wọ́n mọ̀ pé akéré obìnrin. Akébá kéńlẹ̀ obìnrin. Wọ́n á wá máa pàdé wípé jẹ́jẹ́ ìlànà ìlú ẹ̀sìn. Bàbá mi sẹ́ni kí Ẹ̀gbá olóyè Ìbádáre. Àwọn
ní sọ lọ́ọ̀kan. Wọ́n máa gbé Adéṣọ̀kẹ́ débẹ̀ o. Bẹ́ẹ̀ o. Bọ̀dá Búkì. Àìtì ìbùkọ́lá ọlọ́pàá dé. Ká ní sọ wá ṣàyàwó gbogbo ìgbà ẹ bẹ́ẹ̀. Mo mọ̀ wípé ẹ̀rù ló ń kọ́. Ṣùgbọ́n nígbà tí kábíyèsí aláké ti sọ pé ẹ̀gbá gba onílé ó gbà lẹ́nu, ó gba tẹlú tọmọ ṣùgbọ́n kò kọ̀. Káwọn bàbá ní bá fáwọn kò gbàgbà gbà. Àwa ní ẹ̀kọ́ ìdílé gbà. Torí tẹ́ ẹ bá fi ní kẹ̀kẹ́ ọjọ́, gbogbo wíjọ́ sílẹ̀ léèrè. Mo kí gbogbo ẹ̀ka àbọ̀sà. Wọ́n kọ́ bẹ̀rẹ̀ sílẹ̀ fún mi, ṣùgbọ́n Yorùbá ni mo gbọ́. Kí bàbá mi ààrẹ má wà bínú, pé lábúrò owó ìyàbọ̀ lọ́nà léèrè. Wọ́n á sọ pé ẹ̀sìn ilé ẹ̀sìn ṣe. Ṣùgbọ́n tá a wá ṣe ń bí lónìí, ni pé láṣẹ àwọn bàbá tó bí mi, láṣẹ ìjọba, àwa ṣe pátápátá pẹ́rá fún ayédèrú àdìrẹ́ Yorùbá. Àrífín ńlá ni kéèyàn kó ayédèrú àdìrẹ́ látòkèèrè láti bí kiri tó ti ń kó lọ. Ó wá owó ìlú Ẹ̀gbá. Olúmọ kò ṣeé ṣí nǹkan kan ṣo tá a ní bí nǹkan ìdánimọ̀ wa. Kò wá tún ṣogún Ẹ̀gbá nìkan. Ó ti dogún ìpínlẹ̀ Ògùn. Bí ìyẹn tó fi jẹ́ pé gbogbo ìgbà tá a bá rí gómìnà wa, ọmọ ọba Dàpọ̀ Abíọ́dún, ojúlówó àdìrẹ́ ni wọ́n máa ń bù sí. Ẹ bá mi pàṣẹ wá fún gómìnà. Nígbà tá a wá pariwo pé kájà, a rí pé àwọn èèyàn rò ká fẹ́ jà, ṣùgbọ́n ọgbọ́n la fẹ́ dà sí. Àwa kéde àwọn tá a wá lérò pé àjọ rìnrìn àjò ọ̀hún, Adéjọkẹ́ wá bojú ẹ̀ lẹ́yìn. Ṣùgbọ́n mo rí àwọn bàbá. Ìdí nìyẹn tí mo fi rò lọ́kàn pé ti là bẹ́ẹ̀ ti mú látara àdìrẹ́. Tẹ́ ẹ bá sọ pé ẹ ò ní kọ ẹ̀gbẹ́ rẹ̀, ẹ jẹ́ kí àwa tá a ṣẹ̀ ń bọ̀ ká kọ́. Mo wá pinnu láti dá ìwọ̀n ìpínlẹ̀ kan lẹ́kọ̀ọ́ lórí iṣẹ́ àdìrẹ́. Pẹ̀lú ọlá Ọlọ́run àti àwọn ẹ̀gbọ́n mi àti àwọn bàbá mi, ó dẹ̀ ṣe é ṣe kábíyèsí ẹ̀fẹ̀fẹ̀. Ohun ẹlẹ́ẹ̀kejì tá a wá ṣe ń bí ni pé apá kan nínú àwọn tá a kọ́ lẹ́kọ̀ọ́, wọ́n máa gba ìwé ìyọ̀ǹda wípé àwọn kọ́ṣẹ́ àwọn ọmọṣẹ́. Wọ́n máa fi àdìrẹ́ tí wọ́n ṣe láàárín ọjọ́ mẹ́ta péré, wọ́n máa bẹ̀rẹ̀ sí ní fi hàn wá. Ìfigagbága owó tabua máa wọ̀ fún ẹni tó bá ti ta ìlókè. Ohun tí mo gbìyànjú láti ṣe ni pé if the existing sellers of àdìrẹ́ refuse to fight this, why don't I recruit 1,000 more armies to myself? I will. Adùdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé òṣìṣẹ́. Èyí tó tún tẹ̀lé bàbá mi ni pé olùkọ́ èdè Yorùbá tó bá yọ ọmọ tí ìlú ìpínlẹ̀ Yorùbá, ó máa gba ìlàjì mílíọ̀nù náírà lónìí. Akẹ́kọ̀ọ́ èdè Yorùbá tó yọ ọmọ tí ìlú ìpínlẹ̀ Yorùbá, àwọn náà máa gba ìlàjì mílíọ̀nù náírà. Ohun tá à ń gbìyànjú láti ṣe ni pé èdè àṣà Yorùbá ò gbọdọ̀ parẹ́. A lè kàwé kábọ̀ Gẹ̀ẹ́sì, ṣùgbọ́n tẹ́lẹ̀ àkísà ló ti. Ladies and gentlemen, my royal fathers, Your Excellency, I appreciate the support of everyone who has made this year's occasion possible. I especially acknowledge my royal fathers, all Iyalojas, and the media for their steady initiatives and promoting indigenous adìrẹ́ as an asset of the land and of the state at large. Note that you remain committed in your pursuit as individuals. Same thing goes to us. I stand before you today as your daughter to seek the continuous support of everyone here present. State government, our traditional rulers, market women, trade groups, as we will be coming up
with new initiatives all the time. I implore everyone to do all in their capacity to protect and promote the cultural value of the Yoruba people. Thank you. ẹ sì máa ó sì wù dá campaign ẹ kó sì wọ ẹ ṣe wọ adúpẹ́ ẹ bá wọ àlejò lẹ́yìn àtẹwọ́ ìlú. tó ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu ẹ̀yẹ. Àdúrà wa ni pé àṣeyọrí láò ṣe fún ọ̀hún. Mo gbà mí o. Bí a bá mú ọmọ ogun ẹgbẹ̀rún síta tí kálukú ń ṣe àdìrẹ ògidì àdìrẹ. Àwọn tí wọ́n ń gbé ayédèrú rẹ̀ wọ́n fẹ́ gbé wọlé ẹ̀rí pé àwọn ọ̀wọ́ ọmọ aṣọ. Ẹ má wàá gbàgbé o pé kábíyèsí aládé ti ní ọ̀rọ̀ láago wípé kó ń gbàrọ̀ káwọn má gbọ́ ìlú ẹ̀kọ́. Ẹni bá wá ká wọn lọ́wọ́ tó ó kò fún ara rẹ̀. Allow me your information, please take me down. Ẹjẹ agbóhùn ní ẹnu rẹ̀ aláwìyé of the federation kí a tó tẹ̀síwájú lórí ètò yìí. Lẹ́ẹ̀kan sí mo kí àwọn bàbá wa lóríṣiríṣi. I must also quickly acknowledge the presence of Family Secretary Culture and Tourism. Mama Oluwatosin Morana, please can we put together for her and thank you very much for being part of it. Director of School Sports. Ministry of Education, representing the Commissioner for Education here, Professor Arigabu. Last Professor Comrade Okileye. Abago láti wọlé about Thank you very much. Now, we have a documentary. I hope we are ready with it. We have a documentary that we want to put on the big screen now. And it tells its own story. If you are ready, can we roll it? It's a kind of measurement of the dye, and then after doing this, we're going to add caustic soda. This is navy blue dye. Then what I will add is a caustic soda. This is the process of measuring and combining dye for tie and dye. And this is sulfites. Yes, she's adding sulfites to it. So you have your dye, then your caustic soda, then we have sulfite. So she's adding hot water. To it. And after she's very sure of that combination, after mixing, she needs to be sure everything is well dissolved. Sometimes we have two different designs on a single fabric. So for instance, this is a kind of batik design. This is a batik design. But she's trying to add another design
which is tie and dye. Onikika, oya, efe cast away, oya ika. So once we are done with this projection will give us an adire design and also a batik design. Two in one. Madam Okere, kò bá iṣẹ́ ìlọ́wọ́ ìyá mi òkèlè mi lọ. Nígbà tí a bá fẹ́ ṣe kàfàgbà lápòrí white cotton àwọn white baby tá a bá ti mú báyìí tó bá ti jẹ́ bàtíìkì a máa kọ́kọ́ ṣọ̀ a máa sá a máa gbẹ tó bá ti gbẹ tán wọ́n máa fi candle wax wọ́n máa fi design rẹ̀ wọ́n bá design rẹ̀ kù wọ́n á ṣẹ̀ṣẹ̀ máa lọ sínú aró tó máa di rẹ̀ ní kọ́lọ̀ tá a bá fẹ́ either 2 colors or 3 colors or 1 color. Ó dẹ̀ bàtíìkì yẹn náà dẹ̀ kò bí ṣe méjì àwọn ọkọ̀ wà tó gbé fóònù ni wọ́n máa fi yà àwọn àtòdẹ̀ ìdẹ́sù ni wọ́n fi yà wọ́n lọ́wọ́ yíyà ní oríṣiríṣi bí wáyé bí ọ̀rọ̀ candle wax ṣe lọ nìyẹn lórí tie and dye àwọn yóò ní indication tá a bá ti mú ní white dye either cotton or guinea tá a bá ti gbé fún àwọn tó máa dì wọ́n máa dì oríṣiríṣi either star ni o pákó ni o alákán ni o alákàkán ni o tí wọ́n bá ti ka fún bẹ́ẹ̀ pẹ̀lú oko àti oko wọ́n ti fi dì ní báàgì léṣo wọ́n ti fi dì sí nǹkan tá a fẹ́ ìgbẹ́lẹ̀ ìṣẹ̀dá wa lọ inú àró akófi sínú àró a máa kọ́kọ́ fún mi sómi omi táwọn ti fi sí lákọ̀ọ́kọ́ yẹn a máa wá fún mi sómi yẹn tá a bá ti sómi yẹn sínú omi a máa wà tó bá ti wọlé a máa wá dára àrùn àwọn tá a bá fẹ́ sí bóyá lẹ́yìn bóyá gbẹ̀yìn bóyá pọ́ọ̀pù bóyá bá tá a bá ti dáró yẹn a máa kí àtúnyẹ sí ó máa mú kọ́lọ̀ tá a fẹ́ jáde a máa dáró yẹn àyàró pẹ̀lú sunlight àti sódà tó bá dẹ̀ ti jáde yẹn máa kaṣọ sí ó dẹ̀ máa mú nǹkan tá a fẹ́ jáde ó máa dúró bẹ́ẹ̀ ní táyà. So when we say tie and dye, it means the fabric has been tied, then we dye it. Aṣọ tá a dì tá a rẹ lọ́ pè ní àdìrẹ. So after it has been dyed, they're going to remove the restriction. So we are removing it. We're going to untie it. We're going to untie it. So after untying, this is the outcome after untying. After untying it, this is going to be the outcome. Mi ò ní fóònù rárá kúra o. Mi ò ní fóònù rárá kúra o. Àyédá tó máa jìnnà sí mi láti kóyí. Mi ò ní fóònù rárá kúra o. Púpọ̀ sí ni alájà ẹ̀sẹ̀ àkàmọ́. Bí mo jẹ́ ọmọ bíbí ìlú Kẹ́ńtà. Bí mo wá láti ilé Madam Jọjọlọlá ìyálóde kejì ní ìlú Ẹ̀gbá ìyá tó jẹ lẹ́yìn tí Tinubu tó kú. Bí mo jẹ́ ọmọ ẹ̀rẹ̀.
Mo jẹ́ ọmọ ìlú Ẹ̀gbá. Ìyá wa ló dẹ̀ mú àdìrẹ wọ ìlú Ẹ̀gbá tí kò ń ṣe wí. Ṣé wọn kò gbọ́mọdé ò bàbá ìtàn àrùn bá pẹ̀lú bàbá àti. Mo wá jẹ́ ìyálọ́jà àdìrẹ ní ìlú Kéńtà ní Abẹ́òkúta ní ìlú Ẹ̀gbá Ògùn State. Mo fi àsìkò yìí sọ fún wa wípé aṣọ ṣéèmù ni òun ni mo fẹ́ fi hàn ilé yìí kílẹ̀ fi yàtọ̀ ẹ̀ hàn yìí. A máa ń pè ní ṣéèmù ni. Orúkọ kejì ní Mẹ́kan. Orúkọ ẹ̀kẹta ní mo rọ́mọ rẹ̀ ní yídì àbí mo rọ́mọ rẹ̀ ní ṣọ́ọ̀ṣì. Orúkọ kẹrin tó jẹ́ ní wípé alálẹ̀ Ẹ̀gbá ọ̀fẹ́, alálẹ̀ Ẹ̀gbá pọ̀ ó sì wà. Tá a bá wà á rí wípé ìsáyìn ẹ̀dọ́gba, ṣùgbọ́n kọ́lọ̀ ẹ̀ yàtọ̀. Tẹ́ ẹ bá wo eléyìí, àwọn búlúùlù ní ojú ẹ̀rí, fẹ́ẹ́ ló ṣe ń ṣáyìn. Wọ́n ká ṣe pè ní nìkan ní tó bá wọ̀, gbé ìgbàlẹ́ tó ń jẹ́ ìṣìkẹta. Ó ti kó ṣe máa wúlò. Ṣùgbọ́n tó bá ti fi sí omi pẹ̀lú àánú Ọlọ́run, ààrẹ máa balẹ̀ ní. Ìyàtọ̀ ìkùnlẹ̀ ní ẹwù ló ṣe ń dán. Blue eléyìí, òun láàdì ààrẹ táwọn pè ní àdìrẹ táwa ṣe ṣẹ́rí. Bẹ́ẹ̀ bá dìbò wọ́n ìṣẹ̀lẹ̀ kó wá fún mi léèrú. Ń tèmi, nígbà àdìrẹ á di ààrẹ láti fi nínú ọ̀pọ̀ àdìrẹ. Gbogbo àdìrẹ táǹtà àdìrẹ ni wọ́n wá ń bátà ní ẹ̀wọ̀n àárà lọ. Máa lọ fi ṣe nìkan kí ló tẹ̀ sí wa tán lọ́jẹ́ kó rí wa tó. Èmi ò ní wọ́n sọ tí ò dá ní ìlú wọn tó máa bà mí láyé jẹ́ tọmọtọmọ. Ẹ lè dé ṣọ́ọ̀bù tèmi kẹ́ ẹ bá lè ní bá ìṣòro tó máa dé bá mi tẹ́ máa fi bá ní ṣọ́ọ̀bù ni ẹlẹ́dàá mi àápò ó lè jẹ́ ní ìlú. My name is Princess Adetomesuwe Ewale. I want to say that the craft of adire making is a chain of process. Adire is an indigenous inheritance. I am going to protect it with everything in me and begging everyone, make sure you do your best, if not for anything, but for posterity. Thank you. You can actually do better than that. Please round of applause for Princess Apijo Keshemo. Your Excellency, once again, Your Majesties, please permit me to stand with existing protocol. I want you to please join me in welcoming the creatives who are flying the flag of ensuring that we preserve and promote the Adire textile production, not only in the Tuku and Egbaland, but also in Ogun State and beyond. Before we welcome these creatives and usher in the creative contest, I would like to bring on stage some of our judges who actually did the feat and wanted to be here today, despite their busy schedule. I would like to quickly call on Mrs. Abusoye Oloro Nibe to please come. Please a round of applause for Mrs. Abusoye Oloro Nibe. She is the creative director and founder of Flow Fabrics. For over 10 years, she has sourced a wide range of fabrics locally and abroad for wholesale and retail purposes. Her experience ranges from
sourcing our locally hand-dyed fabrics like Adire, so luxury haute couture fabrics. A deep yearning to express the creativity led her to explore the world of design and garment manufacturing. She now runs her own retail fashion label and owns a small-batch production company in Lagos, Nigeria, and the Center of Excellence. toOri has a bachelor's degree in law from the University of Manchester. She's married with 3 children and enjoys playing tennis. Please, a round of applause once again for Mrs. toOri. She's obviously, she's the daughter of the soil. Almost a year ago. A round of applause for her, please. Let me also call on a very passionate and talented metallurgist, Dr. Okola, who is a synergetic metal sculptor, who has carved a niche for himself with his fully chromatic scrap metal works. He was born in Agege, Lagos in April 1981. He also had his primary and secondary education in Agege, Lagos. Had his first and second degrees in fine and applied art with specializations in sculpture and in painting, respectively, at the Bafin University in Ife, Nigeria. Dr. trained in several art studios before and after his university education. He was certified as a hybrid metal sculptor at John Lopez Studio in South Dakota, United States of America in 2015. Dr. facilitates art workshops for students, professionals, NGOs, healthcare institutions, hospices, orphanage homes, rehabilitation centers, and schools locally and internationally. He has a very rich resume. Your Excellencies, permit me to put a stop to it. It's a very long one. This is a very talented man. Dr. Okola, the man of the world. And of course, the next judge needs no introduction because of a family name and reputation. Also, she has carved it for herself as a woman rights activist. I'm talking of no one else but of Moju and Nicola Okuti. Born May 24, 1961, popularly known as Yeri Kuti or YK. She's a dancer, entrepreneur, singer, and TV personality. She's a member of the famous Ramson Kuti family and grandchild of the decorated and celebrated women rights activist, late Lion Ramson Kuti. You can actually do better than that. Her elaboration, the music event created to honor the legacy and accomplishment of a late father of Kuti in Nigerian society was the brainchild of this beautiful woman, Yeri Kuti. Yeri Kuti was born on May 24, 1961 in England, United Kingdom, to Afrobeat legend Fela Kuti. A British mother before moving back to Nigeria at the age of 2. She had a primary and secondary school education in Lagos State, Nigeria, before proceeding to study journalism at the Nigerian Institute of Journalism in Lagos State. She quit her work as a fashion designer in 1986 and became a vocalist and dancer in Ferry's band. Together with her brother Kuti, she co-manages the New Africa Shine in Abdul in Lagos. As a matter of fact, when she leaves this stage, she's walking straight to African Shine for the performance. Please help me appreciate Ms. Yeri Kuti because she actually found a lot of great time to be here. Thank you so much. I would leave the stage right now and then we welcome our creatives. We have different groups for them. Some of them, let me quickly say this, some of them have passed through the tutelage of Princess Adijọ, and then they now want to ply their trade in Agricultural textile production. They've made something and they want to show us. I hope we'll be able to judge them fairly because they just started their journey. There are some who are established designers already. Will also check out their own work. I've just been corrected. Permit me, Your Excellency, once again, that Professor Jalil Ojuade is also here.
That's a man who has a very rich resume. It's so long that I cannot even attempt to finish and run through that profile. Professor Jalil Olasokunrin is a professor of performance and cultural studies with particular emphasis in dance studies and practice. He holds a PhD in performance studies in dance, in particular, from the Institute of African Studies, University of Ibadan, Nigeria. His other qualifications include LLB Honors in Common Law and LLM with emphasis in copyright laws from the University of London, Nigeria. He was called into Nigerian Bar in 2009. Additionally, he has a Master's in Business Administration from the University of London, Nigeria. He's into active practice, propagation, and sustenance in Nigerian dance culture. Jalil started his dance career with his father's troupe, Juade, and his dance group at the tender age of 4. Your Excellencies, my royal fathers, if our attempts to run through Professor Jalil's profile, time will definitely not be affected. Please join me in welcoming Professor Jalil. Thank you so much. At this junction, we'd like to bring the greetings to work. It's going to be projected on the screen. 2 from each group. Are you ready? New media. So 2 from each group, like I mentioned earlier, will come on stage to showcase their designs and their work. Judges, the responsibility is to question them when it comes to the rationale behind each patterns. These are better to put it on, have different meanings, motives, and intentions. And so I can teach you the job without rules. So that's exactly what we want to do. Are we ready now? All right, AJ, play some music, and we'll be back.
rẹ̀.